Baba Alado, mo wá fi àkókò yìí mo fi sọ fún ẹ pé kò ní dáa fún ẹ o, kò ní dáa fún ẹ, kò ní dáa fún ìyàwó ẹ, bẹ́ẹ̀ ni kò ní dáa fọ́mọ ẹ. Ènìyàn bá jáde láti ìdílé tí wọn kì í ṣoríire tó jẹ́ wípé olóríire kò sí nínú ìdílé wọn, tó ń wá jàjà ní lọ́kì, ó ní opportunity láti ṣoríire, láti ṣe nǹkan tí àwọn baba ńlá baba ẹ̀ tí kò ṣe rí. O ẹni yẹn lè fẹ́ máa ríra ẹ̀ ní nǹkan pàtàkì. Ẹ má bínú, Ogun State ṣẹ̀dẹ̀rò bẹ́ẹ̀ ní gọ́vnọ̀, ẹni tó bá rí kó jẹ́ gọ́vnọ̀ Ogun State kò ní dáa fún un. Ẹ wá lè ní gọ́vnọ̀ lọ́la o, mo fi kábàbúra Òṣogbo èsẹ̀gbẹ́ yín, gbogbo Ọ̀ṣun State pátápátá wọn èsẹ̀gbẹ́ yín, ayé yín ti bàjẹ́. Baba Alado, ayé ẹ máa padà ta bíi ti gbúgbúrú ni. Ṣé o mọ báyé gbúgbúrú ṣe ń rí? Wọ́n á gbé pọ́ọ̀tù kaná, wọ́n á ta òró sí i, wọ́n á mú ṣúgà, wọ́n á dà sí i, wọ́n á doyin sí i, wọ́n á da gbúgbúrú sí i, á máa ṣe pàpàpàpàpà. Báyé ẹ ṣe máa gbẹ̀yìn nìyẹn o. Kó tó di pé mo tẹ̀síwájú ní orí ọ̀rọ̀ mi, gbogbo wa la mọ nǹkan tí Alado ṣe o, tó gbé ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti gbogbo àwa tá a wà nípínlẹ̀ Ògùn tó gbé wa ṣépè. Baba Alado, àwa dúpẹ́ nípínlẹ̀ Ògùn mi báyìí. Ọlọ́run ò ṣe o, gbogbo àwa ọmọ ìpínlẹ̀ Ògùn ẹ jẹ́ ká máa dúpẹ́. Àwa dúpẹ́ nípínlẹ̀ Ògùn mi báyìí. Baba Alado, títí la ò ní, ṣé a ò ní ìfọ̀kànbalẹ̀ láàrin àwọn ọba wa? Ṣé àwọn ọba wa nípínlẹ̀ Ògùn mi báyìí ṣé wọ́n ti wà lójú nípínlẹ̀ Ògùn? Ṣé àwọn ọba wa nípínlẹ̀ Ògùn mi báyìí ṣé wọ́n ń bọ orí afẹ́fẹ́ jẹ́? Àwọn ọba wa nípínlẹ̀ Ògùn mi báyìí ṣé wọ́n ń bára wọn jà? Àwọn ọba wa nípínlẹ̀ Ògùn mi báyìí ṣé rẹ̀pọ̀ kò sí láàrin wọn? Àwọn ọba wa nípínlẹ̀ Ògùn mi báyìí ṣé wọ́n dá wàhálà lẹ̀ sórí afẹ́fẹ́? Oògùn tó fi ṣépè fún wa yẹn, oògùn náà ni màá wá fi ṣépè fún ẹ o. Gbọ́ o, Baba Alado, àtòògùn gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló máa padà pa ẹ́ tayàtọmọ, torí pé nǹkan tó ṣe yìí èèyàn kì í sọrú nǹkan tó sọ yìí, èèyàn kì í ṣerú nǹkan tó ṣe yìí kó má tọ́ ṣépè. Ìwọ ọmọ Ìbàdàn tí nǹkan ò dán fún, ìwọ tó fẹnu rẹ̀ sọ pé ìwọ nìkan ló lóríire tó jáde nínú ìdílé yín, ìwọ lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ra mọ́tò nínú ìdílé yín, ìwọ náà ni ẹni ìgbẹ̀yìn tó máa jẹ́ kó máa ṣoríire nínú ìdílé yín. Ṣé tó bá sọ pé nǹkan kan ń dà ẹ́ láàmú lọ́pọlọ, abájọ tẹ́nìkan pè mí nígbà tí mo sọ pé kó bá mi wádìí orúkọ ẹ, tó sọ pé àwọn ò mọ orúkọ ní Baba Alado, ó ti lọ sí psychiatric rí, ó tún mú lọ sí ilé ìwòsàn ibi tó ti ń wo àwọn tó ní àrùn ọpọlọ, ó dẹ̀ wà yọ lára ẹ̀ ń tòótọ́. O ṣe fídíò ibi tó lọ, o ṣe fídíò bọ́mbà tó ní ó yọ, o ṣe fídíò bọ́nẹ̀tì tó ní ó bàjẹ́, o ṣe fídíò compressor AC mọ́tò lórí burúkú ẹ̀ tó ń gbé káàkiri tó ṣe pé o ṣe fídíò ẹ̀. Ìbàdàn ìbà sọ fún ẹ, wọ́n wá pè wá sí ìpínlẹ̀ Ògùn pé kó wá ṣiṣẹ́. Tó bá jẹ́ pé wọ́n jẹ́ celebrity gidi, o ṣe sáré pé kẹ́ni ẹ máa bọ̀ kó wá mú location Ìbàdàn. Baba Alado, ó máa gan ó fẹnu rọra o. Tá bá ní pé ká sọ̀rọ̀, a máa sọ̀rọ̀ débi tí ò yẹ ká sọ̀rọ̀ sí. Wo Ogun State wa general ṣáwọn àborí afẹ́fẹ́ jẹ́, Ogun State wa general ṣáwọn ọba wa ń dójú tì wá, Ogun State wa general ṣáwọn ọba wo ò nífẹ̀ẹ́ ara wọn, Ogun State wa general ṣáwọn ọba wo ò bára wọn jókòó, Ogun State wa general ṣáwọ̀ wà láàrin àwọn ọba wa. Tábàdé ká tọpinpin ẹ̀, ọ̀rọ̀ yẹn máa tabalé, ó máa tabako torí pé wọ́n gbéṣẹ́ fún ẹni o. Ọmọ orogun ẹ Baba Alado tí ò mọ ṣẹ́ kọ̀, ọmọ orogun ẹ ti torí ibòmí gbóná o. Torí pé àìmọṣẹ́ kọ ọmọ orogun òun ló jẹ́ kó torí ibòmí gbóná.
ó gbọ́ tó tẹ́ pé òfò oníjọ́ kejì ọjà èèyàn kì í ṣe wẹ́lẹ̀ kórì kọ̀ọ̀kan mú bọ̀ o èèyàn ń sọrú ọ̀rọ̀ yìí kórì kọ̀ọ̀kan mú bọ̀ tó bá fẹ́ dàrẹ́tì ọ̀rọ̀ tó bá fẹ́ gbà wọn ìjọba nímọ̀ràn ó ní bẹ́yàn ṣe ń ṣe é. ó fún ẹ lówó kó o wá ba gómìnà ìpínlẹ̀ Ògùn kó o wá bà wọ́n lórúkọ jẹ́ ni gbogbo nǹkan tó sọ yẹn kò sí evidence fún un ó tún wá jáde lórí live ó wá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ò ní ọpọlọ ó ń sọ̀rọ̀ ó bóòdì gan bíi pé kò sí nǹkan tí ìjọba Tinubu ìjọba Dàpọ̀ Abíọ́dún fẹ́ fi ẹ ṣe. ṣé mo wá wà nù àti wípé táwọn ọmọ Ògùn state bá wáyé ìyá èmi ò wáyé ìyá ìlé lu ayé láì lo èsì mo ti jìyà gan fún kọ́mẹ́dì ju pé kí tí wàá mọ ẹgbẹ́ mọ́tò tí ò lè sí káàkiri lọ wọ́n pè mí báyìí wọ́n fi ọ̀nà tó fẹ́ ṣe hàn mí wọ́n sì tẹ́wọ́ èsì wọ́n tẹ́wọ́ bọ́nẹ́ẹ̀tì ẹ mọ̀ ra mọ́tò fún mi ìfẹ́ mọ́tò yín. gómìnà wa nígbà míì ẹni tí kò ní làákàyè Ọlọ́run lè fẹ́ lò ó láti sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bá ti mọ̀ pé Ọlọ́run máa ń rán wèrè onígọ́gán ọ̀gàn níṣẹ́ ṣùgbọ́n báwo ni wèrè onígọ́gán ọ̀gàn ṣe fẹ́ jíṣẹ́ fẹ́ni tó ní làákàyè ẹni tí kò ní ẹbí re ẹni tí kò léèyàn re òun ló máa ń sọ̀rọ̀ sí ẹni tó jẹ́ ní ire o òun lọ̀rọ̀ bàbá Alado yìí. àwa ọmọ ìpínlẹ̀ Ògùn ẹja máa jáde ká máa sọ̀rọ̀ wọ́n àti alálàáfáà o àtàwọn onípásítọ̀ o àtàwọn àlùfáà o ẹja máa jáde sọ̀rọ̀ kí ló dé tá a tutù báyìí nípínlẹ̀ Ògùn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket òkodoro Yorùbá television lórí TikTok òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa òkodoro ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ojú tẹ̀ fún wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa ní ilé lóko káàkiri gbogbo ẹ̀yìn odi pàtàkì jùlọ àwa ọmọ ìpínlẹ̀ Ògùn tí ọlọ́lá jùlọ ọmọọba Dàpọ̀ Abíọ́dún tí wọ́n jẹ́ gómìnà wa àwa ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí àti àwa ọmọ Ìbàdàn ní àpapọ̀ torí wípé àwọn àgbàlagbà wọ́n máa ní ọ̀rọ̀ ní kó mo rò wá ṣé ẹ rí ẹ ti mọ̀ wáyé pé tí ọ̀rọ̀ kan ò bá jẹ́ kókó gbòógì àwa ò ní jáde wá láti wá sọ̀rọ̀ torí àwọn tí wọ́n jẹ́ aṣíwájú wa a máa ń bọ̀wọ̀ fún wọn ní ọ̀pọ̀ ìgbà ohun tí wọ́n bá fẹ́ ká ṣe ohun la máa ṣe ohun tí wọn ò bá fẹ́ tá a mọ̀ wípé ó lè jẹ́ kínú kó bí wọn a ò ní ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo jáde wá láti wá sọ̀rọ̀ nípa ẹ̀ yìí òun ni lórí ọ̀rọ̀ bàbá Alado bí ó ṣe sọ̀rọ̀ sí ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ní àkọ́kọ́ ṣé ẹ kú mọ̀ pé nígbà míì tí a ò bá fẹ́ bá ọ̀bọ jáwúrà ọ̀bọ lè máa lérò pé òun jẹ́ nǹkan bàbàrà ni òun ló jẹ́ kí a jáde wá. ẹlẹ́ẹ̀kejì ni wípé bẹ́nìyàn bá jáde láti ìdílé tí wọn kì í ṣoríire tó jẹ́ wípé olóríire kò sí nínú ìdílé wọn tóun wá jàjà ní lọ́kì ó ní opportunity láti ṣoríire láti ṣe nǹkan tí àwọn baba ńlá baba ẹ̀ tí kò ṣe rí ẹni yẹn lè fẹ́ máa ríra ẹ̀ ní nǹkan pàtàkì àti wípé ẹni yẹn ti lè máa wò pé bí ìdílé tòun ṣe jẹ́ àwọn tí ó yẹ pé ìdílé tí kò sọ lóríire ń bẹ ó lè máa nérò pé bẹ́ẹ̀ náà ni gbogbo ìdílé pé gbogbo ìdílé náà pátápátá ọ̀kún ṣoríire àwọn ni wọ́n ń struggle kí wọ́n tó ṣoríire. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ ni wípé ìlú téèyàn ti jáde wá ń gbà míì ó jẹ́ pàtàkì àti àwọn tí wọ́n tẹ ìlú yẹn dó
wọ́n jẹ́ kókó nígbà míì. Àwa tí a wà ní ìpínlẹ̀ Ògùn mi báyìí ẹ kú ti mọ̀ pé gbogbo nǹkan tá a bá dáwọ́lé ó máa ń gún dáadáa ni, ṣùgbọ́n àwọn kan tí wọ́n bá wá láti Ìbàdàn tọ́lọ́hun ò jẹ́ kí nǹkan kó dán mọ́rán fún wọn nínú ìdílé wọn tẹ́lẹ̀, ṣùgbọ́n tóun wá rí opportunity láti jẹ́ pé òkè ayé òun tiẹ̀ wà ń dá díẹ̀díẹ̀ tàbí pé òun tiẹ̀ wà ń rọ́wọ́ mú lọ sẹ́nu òun ni mo ṣe wá jáde fún pé ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ìtàn, tí n bá sọ̀rọ̀ ẹnu mi tán ìyẹn lówe tí mò ń pa á lówe yìí ó lè fẹ́ jẹ́ kí nǹkan míì kí ó ṣẹlẹ̀, ṣùgbọ́n ó kù ní ìbọn ró. Kó tó di pé mo tẹ̀síwájú ní orí ọ̀rọ̀ mi, gbogbo wa la mọ nǹkan tí Alado ṣe o tó gbé ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti gbogbo àwa tá a wà nípínlẹ̀ Ògùn tó gbé wa ṣépè àtoyún inú àti àṣẹ ẹ̀dí. Òun ló jẹ́ kí n jáde wá láti wá sọ̀rọ̀ torí pé ọ̀ gbọ́dọ̀ máa bú bàbá àyàn lójú èèyàn kí wọ́n wá fọbalẹ̀ kó tún fìyà ẹ̀ lé ọ́ tún fìwọ́ náà fúnra ẹ̀ lé ọ́ fọmọ fìyàwó lé kó má lè wà jáde láti wá sọ kẹ́lẹ́ mọ̀kàn kò dáa. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú fọ́nrán alákọ̀ọ́kọ́ ẹ má jẹ́ ká tún padà ṣú ẹ̀ torí pé gbogbo ayé ló ti rí i, ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu ni pé ní ọjọ́ kejì Alado jáde ó tún wá tó ọ̀rọ̀ yẹn sọ pé tó bá fẹ́ wá gbóhùn kó wá gbóhùn. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ kí n jáde wálé ní láti wá sọ̀rọ̀ ni pé lọ́sàn-án yìí mo wọ TikTok, bí mo jẹ́ máa wọ TikTok báyìí Alado ni mo rí tó ń ṣe live lọ́wọ́. Àwọn nǹkan tó sọ nínú live yẹn ó jẹ́ kí omi inú kó kan mí. Ó nérò pé nǹkan tóun ṣe yẹn nǹkan pàtàkì ni, nǹkan tó jẹ́ the right thing ni nǹkan tí òun ṣe yẹn. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ní orí ọ̀rọ̀ mi ẹ jẹ́ ká kọ́ wo fọ́nrán yẹn ká wá sọ̀rọ̀ nípa ẹ̀. Fọ́nrán náà rèé. Ṣé mo wá wà nù? Àbí wípé táwọn ọmọ Ògùn State bá wáyé ìyá èmi ò wáyé ìyá ìlé lu ayé láì lo èsì mú ti jìyà gan fún kọ́mẹ́dì ju pé kí tí wàá mọ gbé mọ́tò tí ò lè sí káàkiri lọ. Wọ́n pè mí báyìí wọ́n fi ọ̀nà tó fẹ́ ṣe hàn mí wọ́n sì tẹ́wọ́ èsì wọ́n tẹ́wọ́ bọ́nẹ́ẹ̀tì ẹ mọ̀ ra mọ́tò fún mi ìfẹ́ mọ́tò yín. ẹ jẹ́ káwọn ẹlòmíín sọ̀rọ̀. Ẹni tó bá ní nǹkan tó fẹ́ sọ kó máa sọ. Alado kó tó di wípé gbogbo nǹkan tó ń sọ yẹn lè wáyé ṣùgbọ́n pé settlement máa kọ́kọ́ wáyé ṣá. Ṣó ń gbọ́ mi Alado? So kó tó di pé gbogbo nǹkan tó fẹ́ yẹn kó tó lè wáyé settlement máa kọ́kọ́ wáyé. Ṣùgbọ́n sórí Alado jẹ́ kẹ́mi sọ̀tọ̀ fún ẹ ọ̀rọ̀ tó ń sọ gbogbo ayé mọ̀ pé òótọ́ ni. Gbogbo ayé mọ̀ pé òótọ́ ni. Nígbà míì téèyàn bá ń jà tí ọba sọ fẹ́ nìyẹn pé ìjà tó ń jà yìí ìjà gidi ni àwọn olórí bú wà tó yẹ pé wọ́n máa gbọ́ yìí sọ yìí láàrin ẹ̀ o but ìjà tó ń jà yìí correct ìjà ni but jẹ́ kí àwọn èèyàn jẹ́ kí wọ́n ṣe ìfẹ́ inú wọn tó fẹ́ ṣe yẹ gọ́fúnà fúnra wọ́n dá àwọn advisers on a political matter on a social matters wọ́n ní SA wọ́n ní SSA táwọn kan bá wà nínú àwọn SA wọn tó rí wọn ò bá pé tó bá ń sọ fún wọn pé kó gbé lọ court nínú àwọn SA wọn nínú àwọn tó jẹ́ individual àwọn Sàràkí nílùú Ògùn State wọ́n á pè wọ́n náà irú nǹkan tó ṣe yìí kò ń ṣèwọ nìkan ló kọ́kọ́ máa ṣe ṣèbóun náà ni Portable ṣe. Yes. Portable bẹ́ẹ̀ sí pariwo ń pọ̀ náà ti bàjẹ́ o àdúgbò òun ti bàjẹ́ o kíní kan ti ṣe o kíní kan. Sọrí àṣìṣì ọmọ Kanye yẹn if the government involve in your matter ó ti ní jèrè gbogbo iṣẹ́ tó bá fi àárọ̀ ọjọ́ rẹ̀ ṣe ó falẹ̀ dànù ni ó ní jèrè sórí tí gọ́ọ̀mẹ̀ntì ò bá tí ì fọ́ọ̀fù nínú mátà mi gangan yìí tí gbádùn wà láti mú wá gangan nìyẹn ó ní jèrè mọ́ láyé tó fi jáde láyé ẹ̀rọ bẹ́ẹ̀ lè intimidate mi abẹ́ fẹ́ ṣòfò ni ṣé mo bá yín ṣerú ẹ̀rí ni ṣé kọ́mẹ́dì mi kọ́ mo ń ṣe ni ṣé iṣẹ́ ọwọ́ mi kọ́ mo fi kó gbogbo nǹkan tí mo níjọ ni ṣé mo bá yín sáré wàhálà ni ṣé mo bá yín gun Lambo ni ṣé wọn bá tí mo tún pa nídìí kọ́mẹ́dì tọ́rọ́kọ́bọ̀ $2 $3 ṣé mo ní òtó mi ni ẹ̀tọ́ mi ni mò ń béèrè fún
tó bá jẹ́ pé advanced country ni mo mọ̀ pé àwọn lọ́yọ̀ ó ti dìde tipẹ́ tí wọ́n ti gbé gómìnà Ògùn state lọ sí kóòtù ẹ san gbèsè kádì pé advanced country ni bọ̀ wọ́n ti fìyà jẹ yín ọpọlọ yín ti tọ́ lọ́rùn èmi ò ní pé ká ẹ mọ́ jìyà lógùn state ṣebí yóò fò tẹ wáyé wá jẹ ẹ mọ̀ jẹ́ lọ o èmi ò rán yín sẹ́ o sórí bọ́mbà mi AC mi compressor 250k ìran mi ò ra mọ́tò rí iṣẹ́ èmi mo kọ́kọ́ ra mọ́tò yìí ń béèrè mọ́tò lọ́wọ́ gọ́vnà Dàpọ̀ Abíọ́dún kó do the needful kó tún mọ́tò mi ṣe. àbò lórí burúkú ni ọ́ ó ní if government involve your matter àwọn kan wà ní ẹ̀wọ̀n tí wọ́n ti ẹ̀ mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ tán dẹ̀ ń jìyà àwọn yẹn kọ́ ṣẹ́kàn kú ni àwa sì mọ nǹkan tá a ṣe ẹ wá gbé wa nítorí pé in a democratic government we ask for our rights ẹ wá gbé wa ṣé bí gómìnà Dàpọ̀ Abíọ́dún gangan jáde ó ní inspector general of police wá mi inspector general of police yẹn èmi ń fẹ́ wọn báyìí èmi mo ń sọ̀rọ̀ pé Ọ̀yọ́ state tí mò ń gbé Ìbàdàn mò ń gbé ṣé wọ́n ti rí lẹ́tà ni ìṣẹ́jú mélòó náà fi ń arrest èèyàn ẹ ní jèrè ẹ jẹ́ jórí yín lọ pé kẹ́ ẹ má dá wàhálà alẹ̀ ẹ má dákun fídíò tí mo ṣe tí Ogun State ti lọ gbé tó ní mo ti apologize ìyìn apologize o lákàntí jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé èmi èsọ̀tà Tinubu ọmọ Tinubu ni mí kò sí ní tẹ́ fi mi ṣe station tí n bá wọ̀ tí n bá ti di alẹ́ ń bẹ̀ ìyìn kì í ṣe bàbá Alado mọ́ ẹ ní jèrè. ẹ̀yin èèyàn wa ṣe ti rí fọ́nrán yẹn bàbá Alado mo fẹ́ jẹ́ kí nǹkan kan yí ẹ lónìí o ojú orógbó ò ní le títí kápá ẹ̀yin kó má kà o bíbàdàn ẹ bá dùn fún ẹ kí ló wáá ṣe ní ìpínlẹ̀ Ògùn bíbàdàn ẹ bá tù ẹ lára kí ló wáá ṣe lógùn state ṣé a kọ lẹ́tà pé ní ìpínlẹ̀ Ògùn ni pé kó wá àbí àwa tá a wà nípínlẹ̀ Ògùn wá mi báyìí a ò mọ nǹkan tó tọ́ a ò mọ nǹkan tó yẹ gómìnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún mò ń bọ̀ o mo sì ń bọ̀ ní orí tọ̀dọ̀ yín náà ọlọ́lá jùlọ ṣùgbọ́n bí gbogbo èèyàn bá lè sọ̀rọ̀ gbogbo wa náà kọ́ la máa ya tútù tán gbogbo akọ́ la máa tutù tán ní ìpínlẹ̀ Ògùn gbogbo akọ́ la máa lè wò ká má sọ pé a ò lè sọ̀rọ̀ torí pé state wa ó tutù ṣe nǹkan kan ó ti ṣépè fún bàbá tó bí mi lọ́mọ ó ṣépè fún ìyá tó bí mi lọ́mọ ó ṣépè fẹ́mi gangan ó ṣépè fún ìyàwó mi ó ṣépè fún ọmọ mi ó wá ṣépè fún gbogbo ìdílé wa lápapọ̀ torí pé nípínlẹ̀ Ògùn bí báyìí àwo ò yára wa o bóyá bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́hùn ẹ̀yin máa ń yára yín ni àwo ò yára wa ìkọ̀kan náà ni wá ní ìpínlẹ̀ Ògùn bí báyìí bàbá Alado mo wá fi àkókò yìí mo fi sọ fún ẹ wípé kò ní í dáa fún ẹ o kò ní í dáa fún ẹ kò ní í dáa fún ìyàwó ẹ bẹ́ẹ̀ ni kò ní í dáa fọ́mọ ẹ àwa dúpẹ́ nípínlẹ̀ Ògùn bíbá yìí Ọlọ́run ò ṣe o gbogbo àwa ọmọ ìpínlẹ̀ Ògùn ẹ jẹ́ ká máa dúpẹ́ àwa dúpẹ́ nípínlẹ̀ Ògùn bíbá yìí bàbá Alado títí la ò ní ṣé a ò ní ìfọ̀kànbalẹ̀ láàrin àwọn ọba wa ṣé àwọn ọba wa nípínlẹ̀ Ògùn bíbá yìí ṣé wọ́n ti wà lójú nípínlẹ̀ Ògùn ṣé àwọn ọba wa nípínlẹ̀ Ògùn bíbá yìí ṣé wọ́n bọ orí afẹ́fẹ́ jẹ́ àwọn ọba wa nípínlẹ̀ Ògùn bíbá yìí ṣé wọ́n bára wọn jà àwọn ọba wa nípínlẹ̀ Ògùn bíbá yìí ṣé rẹ̀pọ̀ kò sí láàrin wọn àwọn ọba wa nípínlẹ̀ Ògùn bíbá yìí ṣé wọ́n dá wàhálà lẹ̀ sórí afẹ́fẹ́ nípínlẹ̀ Ògùn wa mi báyìí gbogbo wa pátápátá ló gbéṣẹ́ pé ayé ẹ máa padà tàbí ti gbúgbúrú ni ṣé o mọ báyé gbúgbúrú ṣe ń rí wọ́n á gbé pọ́ọ̀tù kaná wọ́n á ta òró sí i wọ́n á mú ṣúgà wọ́n á dà sí i wọ́n á doyin sí i wọ́n á da gbúgbúrú sí i á máa ṣe pàpàpàpàpà báyìí ẹ ṣe máa gbẹ̀yìn nìyẹn o àwa táwa lógùn state ń báyìí àwa ló fi ṣépè ẹ̀yin èèyàn wa ẹ bá a pín fọ́nrán yìí ẹ jẹ́ kó délé kódókó kó kan bàbá Alado lára ẹ jẹ́ kó kan gómìnà ìpínlẹ̀ Ògùn lára ọmọọba Dàpọ̀ Abíọ́dún kọ́lọ́run ọba kó jẹ́ kí wọ́n gúnlẹ̀ ayọ̀ oògùn tó fi ṣépè fún wa yẹn oògùn náà ni màá wá fi ṣépè fún ẹ o gbọ́ o bàbá Alado àtòògùn gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló máa padà pa ẹ́ tayàtọmọ torí pé nǹkan tó ṣe yìí èèyàn kì í sọrú nǹkan tó sọ yìí èèyàn kì í ṣerú nǹkan tó ṣe yìí kó má tọ́ sí pé gbogbo wa kọ́ la máa tutù tán nípìnlẹ̀ Ògùn èèyàn kì í ṣerú nǹkan tó ṣe yìí kó má tọ́ sí pé ìwọ ọmọ Ìbàdàn tí nǹkan ò dán fún
ìwọ tó o fẹnu rẹ̀ sọ pé ìwọ nìkan ló lóríire tó o jáde nínú ìdílé yín ìwọ lẹni àkọ́kọ́ tó o kọ́kọ́ ra mọ́tò nínú ìdílé yín ìwọ náà ni ẹni ìgbẹ̀yìn tó máa jẹ́ kó máa ṣoríire nínú ìdílé yín torí èpè tó o gbé wá ṣẹ́ yẹn irọ́ ni o ẹ má bà wá sọ pé ká má ṣe ẹ má sọ pé ká má ṣe pé fún padà o irọ́ o ẹ má sọ pé ká má ṣe pé fún padà o Baba Alado ọ̀ lè bá ibẹ̀ ìwọ lẹ́ni àkọ́kọ́ ìwọ ló sọ bẹ́ẹ̀ fún ara ẹ pé ìwọ lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣoríire nínú ìdílé yìí tó ra mọ́tò tó ná yẹnu mo wá fi ayọ̀ àtàlàfíà sọ fún ẹ pé bó ṣe jẹ́ pé ìwọ lẹ́ni àkọ́kọ́ yẹn ìwọ náà ló máa jẹ́ ní gbẹ̀yìn tó máa ṣoríire nínú ìdílé yìí àtògùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló máa pa ẹ́ tayà tọmọ torí pé o gbé bàbá mi ṣépè o gbé ìyá mi ṣépè o gbọ́mọ mi ṣépè o gbé mi ṣépè o gbé ẹ̀gbọ́n mi ṣépè o gbé àbúrò mi ṣépè kí ló dé ṣé tó bá sọ pé nǹkan kan ń dà ẹ́ láàmú lọ́pọlọ abájọ tẹ́nìkan pè mí nígbà tí mo sọ pé kó bá mi wádìí orúkọ ẹ̀ tọ́jọ́ pé àwọn ọmọ orúkọ ní Baba Alado ó ti lọ sí psychiatric rí ó ti mú lọ sí ilé ìwòsàn ibi tó ti ń wo àwọn tó ní àrùn ọpọlọ ó ti wà yọ lára ẹ̀ ń tòótọ́ ó ti ní àrùn ọpọlọ rí wọ́n wá wù ẹ́ ó sàn nìyẹn ó gbádùn nìyẹn tó yẹ kó máa wá ṣe kọ́tọ̀kọ̀tọ̀ sí ọ̀dọ̀ ìjọba Baba Alado ó máa gan ó fẹnu rọra o tá bá ní pé ká sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ débi tí ò yẹ ká sọ̀rọ̀ sí wo Ogun State wa general ṣáwọn àborí afẹ́fẹ́ jẹ́ Ogun State wa general ṣáwọn ọba wa ń dojú tì wá Ogun State wa general ṣáwọn ọba wo ò nífẹ̀ẹ́ ara wọn Ogun State wa general ṣáwọn ọba wo ò bára wọn jókòó Ogun State wa general ṣáwọ̀ wà láàrin àwọn ọba wa ó dẹ̀ jókòó kó ronú ìwọ tí ò tí ì ṣèlú ẹ ọ̀rí ìlú yín ṣe ó fẹ́ wá máa ṣèlú onílùú kí ló ń ṣiyẹ́ gangan náà ṣé pé ìdílé tó ń jà yín yẹn ṣóun náà ló padà jà ẹ́ lórí afẹ́fẹ́ tó fẹ́ wá máa fi sọ̀rọ̀ sí wa lógùn state. tábàdé ká tọpinpin ẹ̀ ọ̀rọ̀ yẹn máa tabalé ó máa tabako torí pé wọ́n gbéṣẹ́ fún ẹ ní o ọmọ orogun ẹ Baba Alado tí ò mọ ọṣẹ́ kọ̀ ọmọ orogun ẹ ti torí ibòmí gbóná o torí pé àìmọ̀ṣẹ́ kọ ọmọ orogun òun ló jẹ́ kó torí borí gbóná ó gbọ́ tó tẹ́ pé òfò oníjọ́ kejì ọjà èyàn kì í ṣe wẹ́lẹ̀ kórì kọ̀ọ̀kan mú bọ̀ o èyàn ń sọrú ọ̀rọ̀ yìí kórì kọ̀ọ̀kan mú bọ̀ tó bá fẹ́ direct ọ̀rọ̀ tó bá fẹ́ gbà wọn ìjọba nímọ̀ràn ó ní bẹ́yàn ṣe ń ṣe é ó ní ọ̀nà tó máa gbé gbà ó ní bó ṣe máa tọ̀ ó gbọ́ táwọn àgbàlagbà ní tábà ti ń ta tí a bá tọ̀ ó máa padà dẹ̀rùn onídìní ṣé torí pé àtútù lógùn state ló ṣe wó pé ó lè máa fọwọ́ rò wá nídìí ó kọ́kọ́ wá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ gómìnà wa ọlọ́lá jùlọ ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún nọmba 1 nípínlẹ̀ Ògùn ẹni tí wọ́n lé tí wọ́n lè bá nọmba 1 nípínlẹ̀ Ògùn ó wá ń tọwọ́ bọ̀ lára tó bá tẹ̀sán pókè gómìnà wo ò ṣe nǹkan kan o ṣé wọ́n jọ mọ̀ pínlẹ̀ Ògùn Ìbàdàn ìbàsọ fún ẹ wọ́n wá pè wá sí ìpínlẹ̀ Ògùn pé kó wá ṣiṣẹ́ tó bá jẹ́ pé wọ́n jẹ́ celebrity gidi ó ṣe sáré pé kẹ́ni ẹ máa bọ̀ kó wá mú location Ìbàdàn àbí pé owó tí wọ́n fẹ́ fún ẹ kò pí ẹ ló gbé mọ́tò sọ̀nà láti Ìbàdàn ló ń bọ̀ ní Ogun State owó adógun state ń bí òun sọ pé kíní kan kò sí nǹkan tó fún wa lẹ́fídẹ́ǹsì pé kì í ṣe pé ṣe lọ́ fún ẹ lówó kó o wá fẹnu ba ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún kó o wá fẹnu bà wọ́n jẹ́ o ṣe fídíò mi tó lọ o ṣe fídíò bọ́mbà tó ní ó yọ o ṣe fídíò bọ́nẹ̀ tó ní ó bàjẹ́ o ṣe fídíò compressor AC mọ́tò lórí burúkú ẹ̀ tó ń gbé káàkiri tó ṣe pé o ṣe fídíò ẹ̀ ọ fún ẹ lówó kó o wá ba gómìnà ìpínlẹ̀ Ògùn kó o wá bà wọ́n lórúkọ jẹ́ ni gbogbo nǹkan tó sọ yẹn kò sí evidence fún o ṣe fídíò tó bá dàgbé compressor wà nísìnyí oníkọ́ mẹkáníìkì iṣẹ́ ibẹ̀ yọ ni tó bá ní bọ́nẹ̀tì ẹ já oníkọ́ṣẹ́ ibẹ̀ já ni torí pé ó ṣóòbí tí incident yẹn ti ṣẹlẹ̀ fún wa ó kọ gbé fóònù síwájú ó kọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni ó ṣú ẹ̀ torí pé tó bá ti ń sọ̀rọ̀ ẹ máa rántí ẹni ọ̀ràn tó mọ̀ gbọ́ tí làákàyè ò bá ṣiṣẹ́ kó o máa mọ̀ nǹkan tó dùn mí jù ń bẹ ni pé o ti wá jáde lórí live ó wá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀
tí ò ní ọpọlọ òun sọ̀rọ̀ ó bóòdì gan bíi pé kò sí nǹkan tí ìjọba Tinubu ìjọba Dàpọ̀ Abíọ́dún fẹ́ fi ẹ́ ṣe. òun sọ ní sọ pé ìwọ ló ní gbogbo àwọn ọlọ́pàá lọ́wọ́ orí tó bá sùn station lọ́jọ́ kan sílẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ sí DPO station yẹn. ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wa tẹ̀síwá di nǹkan o. ìwọ èèyàn rádaràda ìwọ tí ò jámọ́ nǹkan àkọ́kọ́ ṣoríire nínú ẹbí tó wá fẹ́ jẹ́ kórúkọ ẹ̀yẹn kọ́kọ́ wọlé bẹ́ẹ̀. àwọn tó mọ̀ pé wọ́n bá ìjọba drag ibo ni wọ́n wà lẹ́nìí position wo ni wọ́n wà ipò wo ni wọ́n wà ṣé wọ́n sì exist àbí wọ́n exist ni. tí wọ́n bá fún ẹ lówó tó bá yẹ pé wọ́n fún ẹ lówó pé kò ṣiṣẹ́ o ò tẹ̀ mọ ibi tó máa ṣiṣẹ́ yẹn sí kó o fọpọlọ sí i pé báwo mo ṣe fẹ́ ṣiṣẹ́ yìí tákòbó ò ní dé ìjẹ́ ẹni tó gbéṣẹ́ fún ẹ nísìnyí pé kó wá ba gómìnà ìpínlẹ̀ Ògùn kó wá bà lórúkọ jẹ́ tí wàhálà bá ṣẹlẹ̀ nísìnyí ṣó lè dìde sí ẹ ṣó lè sọ pé òun lòun gbéṣẹ́ fún ẹ mọ́ àbí pé ẹni tó gbéṣẹ́ fún ẹ nígbà tó fẹ́ sẹ̀ǹdì owó sí ẹ ṣé àkáǹtì ẹ ló fi sẹ̀ǹdì owó sí àbí oníkẹ́nìkan sẹ̀ǹdì ẹ sí ẹ torí tó bá ń tírèsì àkáǹtì ẹ gbogbo tó sọ ẹ má la ṣe statement of account ìkankan ta ni ò mọ ọgbọ́n kó fi kinní kan sẹ́nu kó wà tì ọ lè fi àkáǹtì wọn ọ máa ní kí ọ lè lọ gbé fún POS kan kí POS kan ṣòwò kan sí ẹ ṣé o mọ̀ pé Nàìjíríà làwà àwa náà kọ lọ àmọ́ pé ṣe lọ gbówó fún ẹ pé kó wá ba ìjọba ìpínlẹ̀ Ògùn kó wá bà lórúkọ jẹ́ ìyẹn dúró bẹ́ẹ̀ yẹn gómìnà wa nígbà míì ẹni tí kò ní làákàyè Ọlọ́run lè fẹ́ lò ó láti sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bá ti mọ̀ pé Ọlọ́run máa ń rán wèrè onígángan ọ̀gàn níṣẹ́ ṣùgbọ́n báwo ni wèrè onígángan ọ̀gàn ṣe fẹ́ jíṣẹ́ fẹ́ni tó ní làákàyè báwo lẹni tó ní mẹ́ńtà báwo lẹni tó ti ṣe èrè rí báwo ló ṣe fẹ́ jíṣẹ́ fẹ́ni tó rí ẹ̀ pé tó máa wá jẹ ní ọ̀nà tí ó nọ́mà báwo ló fi fẹ́ jẹ ní ọ̀nà tí kò fi ní bá bí ẹni yẹn nínú. òun ni ọ̀rọ̀ bàbá Alado yìí a mọ̀ wípé adìyẹ ńlá gùn ìyá rẹ̀ òun ni ò jẹ́ kí a mọ̀ ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun nípínlẹ̀ Ògùn bí torí pé nǹkan tó bá ti bàjẹ́ ti pẹ́ bàbá kó tó lè da ilé àtàsí o kó tó lè da àwọn tí wọ́n jí aṣíwájú níbẹ̀ wọ́n á ṣiṣẹ́ takuntakun kò tẹ̀ wá síjọba tó máa ṣe eléyìí tó ṣe dáadáa ni o eléyìí tí ò ṣe dáadáa ni o tó máa padà yìn ó máa padà sọ pé kò ṣe náà ni ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tí àwa fẹ́ bẹ̀ yín ọlọ́lá jùlọ gómìnà wa ní ìpínlẹ̀ Ògùn ẹni tí wọ́n lé tí wọ́n bá aṣíwájú gbogbo àwọn security ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún ẹ bá wa ṣe ká lè sọ nípa tiyín pé ẹ ṣe wọn bá nǹkan tí ẹ lè ṣe o gbogbo àwọn kòtò tí wọ́n lọ sọ ṣé ẹ mọ̀ pé nígbà kan náà ni àfáwà Làbíbù Lágbàjì tí wọ́n sọ̀rọ̀ wípé kìnìkan àfẹ́ máa sọ̀rọ̀ àwọn àtúwí asọ́bì ti àwọn kèfèrí àwọn kan náà tún jáde nígbà kan tó ń ṣe fídíò tó ń pòsì ẹ̀ káàkiri pé ṣé ìpínlẹ̀ Ògùn lélẹ́yìí ṣé nǹkan kan lélẹ́yìí ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé tọ́wọ́n èèyàn bá fẹ́ kàńtà àyàn nǹkan téèyàn ṣe dáadáa ọ̀ọ́nì rí o eléyìí tó kù díẹ̀ káàtó òun náà máa rí lọ́mọ máa gbé káàkiri wọn ò lọ gbé gbogbo títì tẹ́ lọ ṣe láti àgbàrá eléyìí tẹ́ ṣe láti Ìjẹ̀bú tó wá sábẹ́kúta gbogbo àwọn títì tẹ́ ṣe ìgbèríko tẹ́ ṣe àwọn bíríìjì tẹ́ ṣe káàkiri àwọn housing tẹ́ kọ́ wọn ò lọ gbé yẹn jáde kó sọ pé ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún ó kọ́lé àrà sípínlẹ̀ Ògùn òun náà ṣe nǹkan tóun náà lè ṣe ṣùgbọ́n ìbàjẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó òun náà máa lọ gbé wá ẹ̀jẹ̀ ti mọ̀ wípé bí àwa ọmọ èèyàn báwa ọmọ ádámọ̀ ṣe ń ṣe nìyẹn kọ́lọ́ má jẹ́ kí ohun burúkú kó kẹ́yìn ní ọ̀rọ̀ wa o torí ẹ̀ náà la ṣe ń bẹ̀ yín pé eléyìí tẹ́yìn náà bá lè bá wa fọwọ́ bà kó tó di pé
ẹ máa kúrò lórí àpèrè gómìnà ìpínlẹ̀ Ògùn kẹ́ ẹ tó lọ fún sẹ́nẹ́tọ̀ ní ìlú Ìjẹ̀bú. Ẹ bá wa ṣe lágbára Ọlọ́run ọba, ìbàjẹ́ nìkan rọ̀ yín, àbùkù ò ní kàn yín, àbùkù ò ní kàn yín, àbùkù ò ní kàn yín. Ẹni tí kò ní ẹbí re, ẹni tí kò lé èèyàn re, òun ló máa ń sọ̀rọ̀ sí ẹni tó jẹ́ ni re o. Òun lọ̀rọ̀ baba Alado yìí àti Bíbélì àti Kùránì báwọn kan bá tẹ̀ pè ní story book àwọn kan ní story book nítorí pé a ò mọ̀gbà tí wọ́n kọ, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká pè ní story book. Àwọn ọ̀rọ̀ kan ó jẹyọ nínú Kùránì, ó jẹyọ nínú Bíbélì pé ẹ bọ̀wọ̀ fún àwọn aláṣẹ. Nínú Kùránì lẹ́sẹ̀ kan bẹ́ẹ̀ gbàtọ́ lọ́hùn fẹ́ rán Mósè, ìyẹn ànábì Musa, sí fùràúnà àbí Fáráò táwa ń pè. Ó ní ẹ tẹríba fún, ẹ má ṣe gìrìgìrì lọ́dọ̀ ẹ̀. Tẹ́ ẹ bá ṣe gìrìgìrì lọ́dọ̀ ẹ̀ á pa yín o. Àwọn ilé ìmọ̀ tí nǹkan kan ò ní í ṣẹlẹ̀. Òun ló yẹ kí baba Alado kó mọ̀ pé Bíbélì àti Kùránì ó sọ wípé ẹ bọ̀wọ̀ fún àwọn aláṣẹ yín, kò ní ká tàpá sọ́wọ́n aláṣẹ. Ìtí baba Alado ṣe gìrìgìrì, kí ni Tinubu fẹ́ fòun ṣe, kí ni Dàpọ̀ fẹ́ fòun ṣe, ẹ̀kọ́ ọlọ́pàá yín wá, ẹ̀kọ́ DSS yín wá. Tọ́mọdé bá débi ẹ̀rù máa bà á, òun lọ́wọ́ àgbàlagbà sọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ baba Alado yìí a gbọ́dọ̀ fi mú ẹ̀dọ́rin, a gbọ́dọ̀ fi jófin, torí wípé tẹ́lẹ̀ yìí tó bá fìdí raná kò ní mọ̀ yìí pé ọmọ yìí má lọ gbèdì sínú ẹ̀ṣẹ̀ náà, àkónímọ̀ pé tara òun náà sọ fún un. Ó máa ní èròpò bóyá fẹ́ ọ̀hún yáàdì èèyàn lò, ìtọ́jú ọmọ tó ní ẹ̀, tọ́jú ojú ẹ̀, tọ́jú ojú ẹ̀, ṣó tó lérò pé wọ́n fẹ́ yá ojú òun fi ríran ni. Kó tọ́jú ojú ẹ̀, kójú méjèèjì kó lè ràn clearly, kó má jẹ́ pé ó máa di pé onífúll light kan Ọlọ́run ò ní fún wa lójú. Ìyẹn dúró bẹ́ẹ̀, àwa ọmọ ìpínlẹ̀ Ògùn iṣẹ́ yá ọmọ Ògùn iṣẹ́ yá, Elédùmarè iṣẹ́ máa yá o. Torí pé àwa iṣẹ́ ó mú wá lọ́kàn, iṣẹ́ jẹ́ pàtàkì sí wa. Òun làwọn ò ṣe ń báyàn jà, òun làwọn ò ṣe ń sọ̀rọ̀ síyàn. Tẹ́ ẹ bá rí tọ́mọ ìpínlẹ̀ Ògùn kan bá sọ̀rọ̀ tó jáde lórí ẹ̀rọ ayélujára tó sọ̀rọ̀, ẹ má pé lórí kókó lọ jáde sí. Ṣùgbọ́n torí pé àwa tutù yẹn a ò kì máa ń sọ̀rọ̀. Òun ní irú baba Alado olórí burúkú, aláyé bàjẹ́, aláyé mẹ́ta tí ò ṣe é pín sí méjì méjì, tó fi ń sọ̀rọ̀ sí ọlọ́lá jùlọ aṣíwájú wa nípínlẹ̀ Ògùn. Nǹkan tí mo wá fẹ́ sọ ni pé ẹ má jẹ́ ká tutù mọ́ o. Àwa ọmọ ìpínlẹ̀ Ògùn, ibi tó bá yẹ ká jáde sí láti sọ̀rọ̀, ẹ jẹ́ ká jáde síbẹ̀. Èmi náà ju òkú ọ̀rọ̀ díẹ̀ lẹ́ kí yẹn máa jà rìtìrìtì lọ́hùn-ún wípé ṣe bó sọ pé títì làwọn ò ní nípínlẹ̀ Ògùn, ṣáwọn ò ní fọkànbalẹ̀ láàrin àwọn ọba wa, ṣáwọn ọba wa ń ba orí afẹ́fẹ́ jẹ́, ṣáwọn ọba wa ń dá wàhálà lẹ̀ sórí afẹ́fẹ́, ṣáwọn ọba wa ṣọ́ ń bára wọn jà. Àwa ọmọ ìpínlẹ̀ Ògùn ẹ jẹ́ máa jáde ká máa sọ̀rọ̀. Wọ́n àti alálàáfáà o, àtàwọn onípásítọ̀ o, àtàwọn àlùfáà o, ẹ jẹ́ máa jáde sọ̀rọ̀. Kí ló dé tá a tutù báyìí nípínlẹ̀ Ògùn? Lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún wa. Ẹ jẹ́ ká pín fọ́nrán yìí kó débi tó yẹ kó dé, kó kan Alado lára, kó kan ìjọba ìpínlẹ̀ Ògùn lára. Ojú tẹ fún wa kò ní fọ́, etí tẹ fún gbọ́ra kò ní di. Òkodoro ọ̀rọ̀ ní mídíà, ire o.